wọ́n ti ní Ọbásanjọ́ gangan báyìí ní ìpínlẹ̀ Ògùn tó ń jẹ ọmọ ilẹ̀ Yorùbá. Ẹ kú dédé àkókò yìí pátápátá ní tìlé tòkó. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé ẹ subscribe, ẹ bá wa share, ẹ jẹ́ kó délé kó dóko pátápátá. Ẹ sì kú dédé àkókò yìí. Àwọn àṣírí kan náà ló ní yàjóyàjó lásìkò tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ kóòtù òjíire àkọ́kọ́ tí yóò jẹ́ ààrẹ àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ààrẹ àkọ́kọ́ lábẹ́ ìṣèjọba àwa-arawa lọ́dún 1999 nígbà tó di ọdún 2005 sí ọdún 2006. Ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ìyún Senate President èyí tí gbogbo àmọ̀ ń gbà náà Adolphus Wabara, òun náà ló máa ṣíṣọ lójú àṣírí ńlá kan tó ní wọ́n gbé owó tó tó 50 mílíọ̀nù náírà yẹn 250 million naira wọ́n gbé wá fún òun láti lè tọwọ́ bọ òfin kan eléyìí tí yóò tún òfin míì ṣe tí yóò lè máa fún àwọn ààrẹ láàyè àti àǹfààní láti lò sáà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí oyè gẹ́gẹ́ bí ààrẹ àkọ́kọ́ lábẹ́ ìṣèjọba àwa-arawa tó jẹ́ pé èèyàn sì ṣe sáà kan sì ṣe sáà kejì ọ̀hún náà ló wá fẹ́ tẹ̀ ní ibi epo lásìkò ìgbà náà kó tó di pé ròyìnròyìn kan jẹ́ yọ tí gbogbo wa sì gbọ́ tá a sì mọ̀ ń gbà náà wípé ààrẹ ìgbà náà Lóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó tún fẹ́ lo sáà kẹta tí ó jẹ́ wípé àwa máa wá sin àwọn ààrẹ tí yóò bá wà lórí àlééfà fódìndí ọdún 12 gbáko. Wabara ló mà sísọ lójú rẹ̀ o tó sọ àṣírí ńlá kan jáde. Ó ní ẹ wò ó bá ti ń ṣe ń jẹ̀gbádùn ìjọba àwa-arawa láti bí ọdún 25 sẹ́yìn yìí, bóyá lẹ mọ̀ wípé lọ́pẹ́ mi ni bó bá jẹ́ pé èmi jẹ́ oníjẹgúdú jẹrá ẹni tí ò wọjọ́ ọ̀la tí mo sì gba owó náà nígbà náà tí mo tọwọ́ bọ̀ ọdún 12 ni wọn bá máa lò lórí àlééfà. Bàbá sì wọdún 2005 sí ọdún 2006 nígbà náà owó tó jẹ́ 250 million naira owó ńlá ni ó sásìkò yìí bí ìgbà tó jẹ́ pé ká máa sọ bóyá bíi 200 bílíọ̀nù náírà bíi 200 billion naira lásìkò ìgbà yìí ni ò tó bá jẹ́ pé Wabara ó gba irú owó bẹ́ẹ̀ náà 250 million naira nígbà náà tẹ̀bí yóò ti ná kódà bó jẹ́ pé ó fẹ́ rọkọ̀ ní ọkọ̀ òun náà yóò ti di ọkọ̀ àná, bó jẹ́ pé yóò sì kọ́lé ní ilé ọ̀hún náà yóò ti di ilé àná nígbà tí àwọn oríṣiríṣi àràǹbádá ilé mìíràn tuntun ti jáde. Lásìkò ìgbà náà fìtìnà tí ọ̀hún náà pọ̀ fún un gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà náà nítorí pé àwọn kan wà tó jẹ́ alátìlẹyìn fún Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ńgbà náà tí wọ́n dúró tì í gbọ̀ngbọ̀n náà ni wọ́n sọ pé kí Wabara kó bọwọ́ lò ó. Ẹ sì mọ̀ wípé bá ọ̀tún bá wà òsì náà wà àwọn ẹgbẹ́ alátakò náà ni má bọwọ́ lò ó gbọ́dọ̀ bọwọ́ lò ó gẹ́gẹ́ bí ẹni tí ó kàwé tí Wabara tó ṣẹ̀ wá ń ṣàlàyé rẹ̀ nígbà yìí pé lòun ò ṣe bọwọ́ lò ó nígbà náà lọ́dún 2005 tá à ń sọ yìí. Láti ìgbà náà ni Wabara ló ti pàdánù ètò ìdìbò sí ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà yẹn sẹ́nétọ̀ tó ti sọ ipò rẹ̀ nù títí di ìgbà yìí. Ẹ wá wo gbogbo sáà tí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó lò lórí àlééfà. Ǹjẹ́ gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá lè rí ohun tọ́ka sí wípé wọ́n ṣun kan tàbí ìkejì fún wa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá? Oníkálukú wa la mọ àwọn ààrẹ tó ti jẹ kódà bí ààrẹ Yar'Adua ó bá ti papòdà gbogbo wa la mọ Goodluck Ebele Jonathan ìlú rẹ̀ ló padà sí tó sì jẹ́ wípé àwọn aráàlú ẹ̀ ń gbóṣùbà káre fún un. Kódà gan fúnra rẹ̀ ìyẹn Muhammadu Buhari ààrẹ àná tá a tún ṣe ń bẹnu àtẹ́lù ó padà sábúlé rẹ̀ ní Daura ni. Lóòótọ́ àti lódodo Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ náà padà sílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn níbi ilé ìgbé rẹ̀ tó kọ́ tó ń pè ní OPL Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library. Ṣùgbọ́n gbogbo àwọn ìpìlẹ̀ tó ti pè sílẹ̀ nínú ètò ìjọba àwa-arawa òun náà ló wá ń padà ṣàkóbá fún àwa ọmọ ilẹ̀ kóòtù òjíire àwa ọmọ Yorùbá pátápátá. Ẹ má jẹ́ àpárọ̀ tanra wa jẹ nígbà tí Goodluck Ebele Jonathan
tó wà lórí ipò ó rọjọ́ ọ̀la dáadáa fún àwọn tó wà lápá ẹkùn Niger Delta. Ìgbà náà gangan ló tú Tòǹpolò sílẹ̀, ó tún gbé iṣẹ́ àkànṣe ó tún gbélé lọ́wọ́. Ló ṣe jẹ́ wípé àwọn ọmọ ogun Tòǹpolò ni wọ́n ń ṣọ́ ọ̀pá epo títí dòní olónìí. Àwa ń sọ ti Muhammadu Buhari. Ṣé Buhari gan mọ ohun tó ń ṣe ni? Ní gbogbo ìgbà tó wà lórí àlééfà, fẹ́lẹ́ńgẹ́ àwọn Fúlàní pọ̀. Bí Fúlàní bá fi ẹnu rẹ̀ bó bá fi jókòó yín, bẹ́ẹ̀ bá ṣíwọ́ sókè ná Fúlàní tàbí ẹ wá lọ ṣèṣe pa pẹ́rẹ́ kélé ògbé olúwa rẹ̀. Bí Fúlàní bá sì ṣe ìkọlù sí abúlé tí àwọn ọlọ́pàá wá ṣèṣì mú Fúlàní ọ̀hún, nígbà tó bá máa fi di ọjọ́ kejì wọ́n á ti tú Fúlàní ọ̀hún sílẹ̀. Àwọn ọmọ Yorùbá sì rèé lẹ́nu ọ̀rọ̀ ìpìlẹ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti fi lélẹ̀. Ó ti tọ́gùn bí wa, ó ti tọ́jọ́ ọ̀la wa, ó ti tà á fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ Yorùbá wà nínú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọmọ Yorùbá tó jẹ́ pé ògún ojú wa báyìí ni Awólọ́wọ̀ ń gbà náà ló fi kó jọ lórúkọ àwọn ọmọ Yorùbá. Nígbà tí Ọbásanjọ́ dé, gbogbo ẹ̀ pátápátá òun ló ń kó fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àgbààgbà Yorùbá sọ, kódà Bíbélì náà sọ wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló lódodo, kí ló fẹ́ ṣe. Àwa mọ̀ gangan bóyá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gan jẹ́ ọmọ Yorùbá àtàtà tòótọ́. Ọjọ́ kìíní àná rèé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ń pèsè fún àwọn lọ́balọ́ba bí ìgbà tó wà ní agboolé àwọn ológun wípé àwọn bá kọ̀ láti kí gómìnà ìpínlẹ̀ wọn bó ti tọ́ àti bó ti yẹ, tí ń pàṣẹ ẹ dìde ẹ jókòó fún wọn. Èyí gangan náà ló mú mi wọnú ìròyìn tó ní ṣe pẹ̀lú Ìbàdàn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó mà ti bọwọ́ lù ó, kódà ó ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tí yóò máa ṣe ìgbáradì sílẹ̀ ìgbàdé ọba àti ìgbọ̀pá àṣẹ ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ọba Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹtàléníogójì irú rẹ̀, èyí tí yóò máa wáyé ní ọjọ́ 12 oṣù keje tá a wà nínú rẹ̀ yìí. Ìwó pápá ìwònà Owólabí Ọlákùlẹ́yìn ó ti padà mọ́yè Olúbàdàn jẹ́ o. Ṣá ò gbàgbé wípé ìjà bẹ́ sílẹ̀ láàrin ẹni tó jẹ́ ọ̀tún Olúbàdàn ìyún Rashidi Ládọjà àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra rẹ̀ Ṣèyí Mákindé, nígbà tí Ṣèyí Mákindé kọ̀ láti fi kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn láti fi jọba. Ibẹ̀ ni Rashidi Ládọjà ti ń sọ fún Ṣèyí Mákindé pé ọ̀rọ̀ àṣà àti ìṣe ilẹ̀ Ìbàdàn kò mà sí ohun tó kàn án bẹ́ẹ̀ o. Ohun tó kàn án náà ni láti gbọ́ ọ̀pá àṣẹ lé ọba tó bá kàn lọ́wọ́. Ẹ má sì gbàgbé wípé nínú àjọba nílẹ̀ Yorùbá, ìlú Ìbàdàn ní jíjọba wọn rọrùn tí ò sí wípé à ń jà sórí adé ìjọba ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n látàrí ṣíṣara ara tó ń ṣòjòjò bàbá ìyànba Owólabí Ọlákùlẹ́yìn náà ló fà á tí oríṣiríṣi àyè sọ̀rọ̀ tó ti ń lọ síwá tó ń lọ sọ́tún sósìn. Kódà àwọn kan sọ wípé bóyá nítorí Rashidi Ládọjà ó ti mọ̀ wípé òun ni oyè Olúbàdàn yóò kàn lẹ́yìn ìgbà tí kábíyèsí Owólabí Ọlákùlẹ́yìn tó bá ṣiṣẹ́ papòdà. Ohun tó wàjà òun náà ni Rashidi Ládọjà ló fi ń ṣe gbogbo eléyìí wọ̀nyí. Àmọ́ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ alámòjútó yín kọmíṣánná fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìlanilọ́yẹ̀ àwọn aráàlú yún ọmọọba Dọ̀tun Oyèládé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ló ti sísọ lójú ẹ̀ wípé ẹni tí yóò máa jẹ́ alága àwọn ìgbìmọ̀ tí yóò máa ṣe àmójútó ayẹyẹ ìgbadé ọba Olúbàdàn òun náà ni ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfinijoyè àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀gbẹ́ni Adémọ́lá Òjó. Lára àwọn tí wọn yóò máa jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tí wọn yóò máa ṣe bí ètò ìgbadé ọba òun náà ṣe mọ̀ lọ
ọmọ kábíyèsí ọ̀hún náà ó wà lára wọn tí wọ́n sì yàn mọ́bẹ̀ yún ọmọọba Fọláṣìkẹ́ Ọlákùlẹ́yìn àti àwọn ọba ìmíì nílùú Ìbàdàn. Ẹ wo àwa ọmọ ilẹ̀ Yorùbá k'Ẹlẹ́dùmarè kó túbọ̀ bá wa dá ilẹ̀ Yorùbá sí o, káwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kó má sùn níbi tí wọ́n gbé wà. Ẹ bá wa share rẹ̀, ẹjọ́ délé ẹjọ́ dòkó lójú òpó Olómi Ọgbọ́n TV.